àkàrà ti tú sépo àṣírí mà ti wá tú síta báyìí. Ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ ó ṣe máa gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Rónkẹ́ Òdùsọ̀yà àti Múyìwá Adémọ́lá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé bí a ó sì máa fi tó yín létí lórí ohun tó ń lọ láàrin Múyìwá Adémọ́lá àti Rónkẹ́ Òdùsọ̀yà. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé àwọn méjèèjì òṣèré tíátà oní Yorùbá oní gbogbo wa mọ̀ wọ́n sí tí wọ́n sì ń ṣe dáadáa láyé tiwọn. Ṣùgbọ́n báyìí ṣàdédé ni ìròyìn bẹ́ síta tó sọ wípé àwọn méjèèjì yìí níṣe ni wọ́n fẹ́ ara wọn, wípé ìfẹ́ ìkọ̀kọ̀ ó wà láàrin àwọn méjèèjì yìí. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí gbẹ́nu tán ó kọjá bẹ́ẹ̀ sí rò, ó mà wá le gidi gan ni nítorí oríṣiríṣi ìròyìn ohun mà ló ń jẹ jáde lọ́tùn lósì níwájú àti lẹ́yìn lórí ọ̀rọ̀ Múyìwá Adémọ́lá àti Rónkẹ́ Òdùsọ̀yà. Níṣe ni àwọn èèyàn sọ wípé àwọn méjèèjì yìí ìfẹ́ ìkọ̀kọ̀ wà láàrin wọn nínú movie industry wọn oríṣiríṣi ọ̀rọ̀ ó mà ní àwọn èèyàn sọ wípé àwọn méjèèjì yìí ń fẹ́ ara wọn. Ẹ̀yin èèyàn, ẹ sì mọ̀ wípé Múyìwá Adémọ́lá ó ní ìyàwó àti àwọn ọmọ tirẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìyàwó àti ọmọ rẹ̀ wọn kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa, níṣe ni wọ́n ń gbé ìròyìn kiri lọ́tùn lósì wípé Rónkẹ́ Òdùsọ̀yà àti Múyìwá Adémọ́lá wọ́n ń fẹ́ra wọn wípé ìfẹ́ ìkọ̀kọ̀ ó wà láàrin àwọn méjèèjì yìí. Ẹ̀yin èèyàn wa, àṣírí mà ti tú bó lẹ ṣe rò wípé ọ̀rọ̀ yìí ṣe rí? Ǹjẹ́ rò wípé ìròyìn tí àwọn èèyàn gbé kiri lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí, ẹ̀yin èèyàn wa, ṣé ẹ rò wípé òótọ́ ni tàbí irọ́ lásán ló wà nídìí rẹ̀? Ǹjẹ́ rò wípé ó ṣeé ṣe kí Múyìwá Adémọ́lá àti Rónkẹ́ Òdùsọ̀yà kí wọ́n máa fẹ́ra wọn? Ẹ̀yin èèyàn wa, ẹ má sì ṣe gbàgbé wípé Rónkẹ́ Òdùsọ̀yà bó tilẹ̀ jẹ́ wípé kò sí nílé ọkọ náà, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ó ti bí ọmọ obìnrin kan. Ẹ̀yin èèyàn wa, ṣé ó ṣeé ṣe ṣá wípé àwọn méjèèjì yìí wọ́n ní ìfẹ́ ìkọ̀kọ̀ láàrin wọn, tàbí ìròyìn tí ó jẹ jáde yìí irọ́ lásán ni láti fi wá wàhálà? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí gbẹ́nu tán ó kọjá bí ẹ ṣe rò, ó lé ńlẹ̀ gidi gan ni. Ṣé ẹ rò wípé òótọ́ ni wípé Rónkẹ́ Òdùsọ̀yà àti Múyìwá Adémọ́lá ń fẹ́ra wọn? Ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò wípé ó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí, ẹ tẹ̀ sí comment section kí a lè fomi jomi tó rọrọ̀ lórí rẹ̀. Tó bá rí bákan náà, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ gbogbo wa di ọjọ́ mìíràn. Ó dàbọ̀.